gbogbo àwọn ọ̀dọ́ lájẹgúnlẹ̀ yìí Ọlọ́run jọ dáa fún yín. àmín. la ilaha illallah muhammadun rasulullah. mo sì ní ọ̀rẹ́ kan lájẹgúnlẹ̀ yìí òun là ń pè ní Dadi Shoki sẹ́ẹ̀mọ́ ọ̀rẹ́ mi dáadáa ni mo fẹ́ràn ẹ̀ wọ̀ Ọlọ́run jọ dáa fún Dadi Shoki. àmín. wọ́n ní ma pé Ajégúnlẹ̀ Ọlọ́run jọ dáa fún Dadi Shoki. àmín. bẹ́ẹ̀ bá rí ẹ ní Buhari ni ẹ máa kí mo fẹ́ràn ẹ̀ púpọ̀. bẹ́ẹ̀ náà mo tọrọ fún gbogbo àwọn ìyálọ́jà gbogbo kálukú Ọlọ́run jọ dáa fún yín. àmín. Ọlọ́run bá wa kẹ́ bàbá Lájí àgbà. àmín. àwọn tó bí wọn. àmín. Ọlọ́run bá wa kẹ́ àlùfáà wọn àwọn tó bí wọn. àmín. Ọlọ́run bá wa kẹ́ bàbá Alágége àwọn tó bí wọn. àmín. Ọlọ́run bá wa kẹ́ àlùfáà wọn àwọn tó bí wọn. àmín. Ọlọ́run bá wa kẹ́ Alhaji wa Musa Adélọ́dún gbogbo òkú ẹnì kọ̀ọ̀kan wa náà. àmín. ìyá wa bàbá wa ta ní lọ́hùn àwọn ta ní relatives wa ta ní lọ́hùn. àmín. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. allahumma àmín. bisimilahi kul huwa Allah. bismillahir rahmanir rahim. kul huwa allahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ntọ́ fa ìjókòó wa yìí lónìí tẹ́ rí báyìí ìbò ni Ọlọ́run ọ̀rọ̀ wa dọwọ́ rẹ jẹ́ ọjà síbi tá a fẹ́. آمين. ọmọ Nàìjíríà ẹ̀ ṣe àmín. آمين. Ọlọ́run jẹ́ ọjà síbi tá a fẹ́. آمين. la ilaha illallah. محمد رسول الله. ẹ̀wọ̀jọ́ tá a ti ń lò fín bọ̀ a lo òfin lórílẹ̀‐èdè Nàìjíríà afáwa gbọ́dọ̀ tó òfin máa wà kan máa wà kan Ànábì tẹ ní àwa sọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ ṣerú ẹ̀. sallallahu alayhi wa sallam. kullu dusturin siwahu batilun. la tadillu fad-dalalatu fununu. la tadillu fad-dalalatu fununu. àfàwọn gbọ́dọ̀ tó kullu dusturin siwahu batilun. kullu dusturin siwahu batilun. ẹ̀yin Ajégúnlẹ̀ gbogbo òfin la lò lọ ẹ̀ẹ́dẹ́gbòtò à ń de ẹ gbọ́dọ̀ páàkì sí páàkì yìí bẹ́ẹ̀ ẹni ọba tẹ̀ sí ṣe tiẹ̀ ọ̀dà aláwùsá. kullu dusturin siwahu batilun. gbogbo òfin la lò ẹ̀yin cemetery market l'Ajégúnlẹ̀ àwa tálíkà Ọlọ́run bá ń la Àbújá iye ọ̀nà tẹ́ ti dúró ọ̀kan tébù ni wọ́n ti ń wo búùtù wọ́n fẹ́ lè pé kárẹ́ extra tire kí ni ń bẹ̀ nú ẹ̀ wọ́n fẹ́ lè pé atẹ́gùn tí ń bẹ nú ẹ̀ à ń fẹ́ wò kí ló dé torí bàbá àgbà kullu dusturin siwahu batilun. kullu dusturin siwahu batilun. la tadillu fad-dalalatu fununu. ìtàkùrẹ́ bẹ́ẹ̀ ń lọ lérí bíríìjì ọlọ́pàá abẹ́ bíríìjì ọlọ́pàá inú ọjà machine gun ogun ni wọ́n fi yà àwọn èèyàn wọ́n gbé machine gun tì lọ́rùn láì ṣe ké màálù. kullu dusturin siwahu batilun. kullu dusturin siwahu batilun. la tadillu fad-dalalatu fununu. ọmọ Nàìjíríà ẹ wo owó alálówó ẹ wo bẹ́lẹ̀ rí ẹbí tí ń yọ ọbẹ̀ tí owó wa eléyìí 800 million 700 million $50,000 nínú àpòwé lórílẹ̀‐èdè Nàìjíríà kullu dusturin. kullu dusturin siwahu batilun. la tadillu fad-dalalatu fununu. la tadillu fad-dalalatu fununu. gbogbo òfin la ṣe gbogbo òfin la ṣe fún wa Ànábì ó wá ṣerú wọ̀nyí. sallallahu alayhi wa sallam. àwọn tó ṣèjọba tá a ti rírì tófin wọn bá ayé mu tọ́lọ́hún sì fẹ́ràn òfin wọn ológun nìkan ní níbọn lọ́wọ́ tòun tòfin tẹ́lẹ̀ ń ṣe yìí náà agbófinró
wọn á mú bọ̀n dání ìgbà ayé da tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà ibi èrò bá pọ̀ bẹ́ẹ̀ bá kọ́lọ́pàá bẹ́ẹ̀ kóńdó ni wọ́n á mú dání kò ní sí mọ́ lọ́wọ́ wọn láyìlá òfin tẹ́sẹ̀ kọ̀ wá ràn ẹ̀yin náà lòfin mú ẹ̀ sì ríra yín mú ìbọn wá yìn mọ́lọ́pàá lọ́wọ́ lójijì ń bá yàn àwọn ń pa kọ̀ǹdọ́ torí 20 naira ha kúlù dùsúrì. kúlù dùsúrì siwa batilun. Nàìjíríà adágún. látàdìlú fàdọ̀là látùfúnúnú. lórílẹ̀‐èdè Nàìjíríà òfin lọ gbáà òfin tó mú tálíkà tí ń fi báírò ti iṣu ní cemetery market ńlọ yẹ kó mú mínísítà tọ́ba ti pé lùwúre ni bàbá láwọn aláṣẹ rẹ̀ tí ó ṣe bí tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá lè gbọ́dọ̀ páàkì sí ọmọ mínísítà tí etí 27 years yóò sì máa gbé ọkọ̀ ńlá bọ̀ yóò sì páàkì ibẹ̀ bẹ́ẹ̀ bá ti wá súnmọ́ yóò wá gbé èmi lọ́mọ mínísítà kínní ọmọ sínétọ̀ kínní àwọn agbófinró wá gbé carry on dúró dáadáa bírò èmi Buhari bá wá gbọ́kọ̀ bẹ́ẹ̀ ẹ wà á múra ZMTD DPP san ha kúlùdù zúrí. kúlùdù zúrí siwa batilun. Ànábì ò ṣerú ẹ̀. látàdìlú fàdọ̀là látùfúnúnú. kí ló dé. látàdìlú fàdọ̀là látùfúnúnú. àfàwọn agbada tó ọ̀rọ̀ Ànábì tẹ ní kí Buhari Musa wá sọ yìí ẹ̀ dá nǹkan lẹ̀ èé ṣe tọkọ alájẹ ìgboro tí o gbọ́dọ̀ wá sínú kò yìí ebe òun náà rè epo ó sì ní táyà èé ṣe tọkọ tá ń lẹ́sẹ̀ tí ń ṣe jagajagajaga lẹ́yìn èé ṣe tí o gbọ́dọ̀ wá vi ẹ̀ ń ṣe omi ń mú ẹ̀ sì ríra yín mú tálíkà lọ́wọ́ adára àṣẹ kúlù dùsúrì. kúlù dùsúrì siwa batilun. látàdìlú fàdọ̀là látùfúnúnú. ẹlẹ́gbẹ̀ẹ́ wí bẹ́ẹ̀. látàdìlú fàdọ̀là látùfúnúnú. àwọn ọmọ wa dáadáa tá a mọ̀ tá a gbọ́dọ̀ dákọ̀ omi níbọn mẹ́ta omi níbọn méjì àwọn kàkáǹtì 5782 èèyàn nù fa láì ṣe màálù kúlùdù sùúrì èrè Nàìjíríà fọyányá kọsálàṣẹ. kúlùdù sùúrì siwa batilun. gbogbo tí ń jálàṣẹ Nàìjíríà ẹ ti sùn lọ yányá ẹ lè sún mọ́. kúlùdù sùúrì siwa batilun. látàdìlú fàdọ̀là látùfúnúnú. àti ńlọrin àríyàn bá wa ké. látàdìlú fàdọ̀là látùfúnúnú. fi khayru dini wa dunya ma'an fi ma kana wa ma sawfa yakunu. fi khayru ma kana. fi khayru dini wa dunya ma'an. فيما كان وما سوف يكون. عز الشاب كلمة شو في دوئه لم يهد عنه يسارا أو يمينا. في خير عز الشاب نيولو. عز شعب. عز شعب. bàbá tó ní ṣáàbù ọ̀dọ́ ló wí ni azza ṣáàbù kárìmọ̀ ṣáàbù fi ìdáhùn ìhì lámúyẹ ìdí àníwúyẹ sáárà àwòyẹmínà. azza ṣáàbù. ọlọ́run bá ń kẹ́ ìkẹ́ àtọ́lá tó pé o. àforíjìn lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé àforíjìn lọ́pọ̀lọpọ̀ o kó lọ bá búdúrà yìí mi ó ní wàásìn àgbáyé àfáà dáadáa. ìkẹ́ àtọ́lá tó pé.
àforíjìn lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtọ́lá tó pé àforíjìn lọ́pọ̀lọpọ̀ kó lọ bá Abdulrahim oníwàásí àgbáyé àfáwà dáadáa. ìjọ wọn náà tí wọ́n mú wa gangan àti bí wọ́n ń saburú ni àti ká lè rí ayé gbé. ó ń wá sí òní àwọn àgbàdo irú mi ní ìdíyó pé òun fẹ́ ṣe kinní kan tí ọjọ́ mi lójú. gbogbo ẹ̀ ló ń wá sí àgbáyé ti kọ́ mi. ọlọ́run bá ń kẹ́ mọ́ gbà pé ń bẹ lábàtà àlùjẹ́ nínú báyìí. àmín. torí bí irúwa yìí bá ti jáde lára wá sí àgbáyé táyé sọmọ ọmọ kéwẹ̀ táwọn àlùlọ ayé bá ti ṣe fẹ́ lónìí. kí ló kàn mí pẹ̀lú olówó gan èmi náà lólówó lọ́dọ̀ fún báyìí kúnnù bẹ lọ́dọ̀ mi ní àbáṣe mi lọ́dọ̀ mi ní. mi máa lọ tẹ̀lé sí àmàlù kan máa lọ fi bàtà kọ́lẹ̀ nínú náà wọn ìyá ìyàwó wọn máa gbé wọn lọ Àbújá nípẹ́ tó já bí ẹ bá já sí. ẹ̀rẹ́ ibi tẹ́ ẹ bá rẹ́ sí bí wọ́n fún lu 100,000 gbogbo ayé ní ọ̀gbọ́. àfa àgbàdo tó gbogbo òfin lásẹ̀ bí awànú. níta àfa àgbàdo tó ní àwa sọ lónìí. ó ní kí ló fàrin àjò ànábì lọ sánmà tó lọ. sallallahu alayhi wa sallam. nítorí àwa sọnù à ń bọ̀ mbẹ́ ẹ jẹ́ àṣọ àìsàn tí ń ṣe wá náà. kullu dusturin siwa batilun. ẹni ó fẹ́ jẹ ńtọ́ da yóò sì sanwó ńlọrọ wa ẹni tó fẹ́ jẹ ńtọ́ da tó ti dùn yóò náwó ni ńlọrọ wa ọbẹ̀ tó dùn owó lọ́pàá àti kullu dusturin siwa batilun. kullu dusturin siwa batilun. Nàìjíríà àwọn kan sọ tiwọn ní Canada láyìlá àwọn kan sọ tiwọn ní Amẹ́ríkà àwọn kan sọ tiwọn ní Hong Kong àwọn kan sọ tiwọn ní Germany àwọn kan sọ tiwọn ní Italy àwọn kan sọ tiwọn ní London láyìlá Nàìjíríà àsùnjọ́nà àwọn tó gba òmìnira Ọlọ́run jẹ́ ọ̀dà fún wọn àwọn wá gba tiwa wọn ṣe ní Nàìjíríà bá a sùn sátidé ìyá ní bá a sùn Sunday ìyá bá a jí Monday ìyá Tuesday ilẹ̀ ń ṣú ìyá Wednesday àtúnjí ìyá òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ kò rówó oṣù gbà ìyá ọsibítù wa rògùn mọ́ ìyá bá a sì mi ẹ̀rọ ọ̀dà wáyé ìyá la ilaha illallah. kullu dusturin siwa batilun. azela atadilu fadola la tufununu. la tadilu fadola la tufununu. ẹ dákun ẹ wí bẹ́ẹ̀. la tadilu fadola la tufununu. Nàìjíríà àwọn gbogbo ń tọ́jú ẹ mọ́ yà bọ́ọ̀rà púlọ́ọ̀gì bọ́ọ̀bára tuntun ọ̀sọ̀wọ́nù afálòkù. bọ́ọ̀wọ́sọ bọ́ọ̀bá lọ́ọ̀rà tuntun ó fìyà jẹ̀rà rẹ ní bend down kò píìkì BK ọ̀ká tí ń ṣiṣẹ́ ń báńkì ọ̀pọ̀ ọmọ tó de táì ní gbogbo ẹ̀ gan BK ní lójú rin. Nàìjíríà kullu dusturin siwa batilun. kullu dusturin siwa batilun. la tadilu fadola la tufununu. ìtakùrẹ́ bàbá lọ onímọ́tò ọwọ́ afẹ́ ra táyà ẹlòmíì ọ́fánsì kọ́ra àlòkù tayọ kọ́ra tuntun bọ́ọ̀bá ra tuntun yọkọ̀ ọmọ àjò báyìí ọmọ àwò pé táyà 60 kìíní kan 1000 wọn ní Thailand kìíní kan China kìíní kan kankan ẹlòmíì kọ̀ọ̀kan òun ìṣòǹkùtọ́nu èyí tí wọ́n yọ lẹ́sìn ọkọ̀ tí ń bọ̀ fọ́lọ́ kọ́ọ̀mù bọ́ọ̀rà bátìrì sí fóònù fọ́lọ́ kọ́ọ̀mù. ẹ wo Nàìjíríà kullu dusturin siwa batilun. kullu dusturin siwa batilun. la tadilu fadola la tufununu. gbogbo nǹkan wá di pálọ̀kù la lè lò ní Nàìjíríà àwárí tuntun lò mọ́ kí ló dé tòun tó fin yìí náà. ẹ wo dọ́là wa ẹ wo bí àwọn bàbá Magaji bá dé
bàámàgàjì ẹ̀wọ̀ dọ́là ẹ̀wọ̀ bí ẹ̀bàdẹ́ ha kúlùdùsù ẹlẹ́rìí ẹbí kúlùdùsù rí. kúlùdùsù rí siwa batilun. gbogbo òfin ni wọ́n ṣe tán. látàdìlú fàdọ̀là látòfónọ́nà. àwọn Amẹ́ríkà àwọn ń bẹ l'Abuja ń bẹ ni wọ́n ń bẹ yàyín náà bẹ́ẹ̀ bá lọ lu wọn láyìlá o lè para bí ẹ̀mẹ́jọ kéjì ṣe wàsá owó àwọn jókòó sí wọn ń pawó lọ lu tiwọn Lọ́ńdọ̀nù bẹ́ẹ̀ lọ ó níye dọ́là tọkọ̀ fi pamọ́ síbi kan náà wọ́n mọ̀ ayé pánsì tọkọ̀ fi pamọ́ lérí pa lọ lu onílù bẹ́ẹ̀ bá sì lọ òtútù nílé yín wálé nílùú Nàìjíríà rófin ṣe pé àwọn ọmọ ìlú tiwa wọ́n máa lọ ẹni ẹ bá mú tó gbé nǹkan tí ọ̀dà ẹsẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ẹsẹ̀ múfu yẹ ọmọ wa tó bá fẹ́ lọ iye ọdún báyìí ẹmu yẹ yẹn báyìí rófin yìí wọ́n ṣe àfòfin kámọ́sù kámọ́tọ̀ ọmọ Nàìjíríà níbo la fẹ́ gbà ó kọ́ wa ní rò wa Nàìjíríà olówó mo fìyà sọ́dọ̀ tiwọn náà bí wọ́n bá lọ wọn ò lè lọ láwọn nìkan yẹn bá gbọ́ gbà wọ́n ti kúnu ọkọ̀ kíkó tó dé àti kúlùdù zúrì. kúlùdù zúrì siwa batilun látàdìlú fàdọ̀là látòfónọ́nà. ẹlẹ́gbẹ̀ẹ́ bá ń wí bẹ́ẹ̀. látàdìlú fàdọ̀là látòfónọ́nà. èsè tí wọ́n á rí báyìí ẹ tún àwọn tí máa ta kásẹ̀tì ẹ wo ìyà tí ń jẹ Nàìjíríà àti ń ṣe síìdì nǹkan kan wá ní aláṣẹwàsí níbi òkú wọ́n sì mú èrè ẹbí wọ́n sì gbèsègbè kan wọ́n mú Buhari olóko mi wọ́n gbèsègbè kan wọ́n wá ní ìbò ní Yaziri àtọ́ ara kásẹ̀tì wọ́n ń délé wọ́n ń gbé ibi òkú ni òṣèlú ni nígbà wọn máa wo kásẹ̀tì wọ́n ń wo òkú à ń gbé ha kò ní da fún ẹni tí ń tajà yìí ẹ wo iye ìpè tí ro eléyìí nígbà kúlùdù zúrì. kúlùdù zúrì siwa batilun látàdìlú fàdọ̀là látòfónọ́nà. ẹ má dáadáa mi. látàdìlú fàdọ̀là látòfónọ́nà. àtẹ̀fí khairu dini wa dunya ma'an fi ma kana wa ma sawfa yakunu. fi khairu dini wa dunya ma'an. ọ̀yá ìtakùrẹ̀. fi ma kana wa ma sawfa yakunu. àfàwọn àgbàdo tó kúlù dùstúrì ìtànẹ́bí wá ṣe láyé ọ̀rọ̀ ànẹ́bí lẹ́bi Buhari Musa ẹni jẹ́ àmọ́ ayé àkí gbogbo aláṣẹ ta ló ṣe ń tà nẹ́bí ṣe inú àwọn aláṣẹ Nàìjíríà ẹni ó mú díẹ̀ inú tà nẹ́bí ṣe pé gbogbo ẹ̀yin àlèwú mà ẹ máa lo rọrùn yàrá dùà ń bẹ nù wọn Muritala ń bẹ nù wọn wọ́n ṣàánú ayé wọ́n ṣàánú mẹ̀kúnnù. bàbá àgbà èwo lẹ́sẹ̀ eléyìí ẹbí èwo lẹ́sẹ̀ oyè yé soyè àtàkù bẹ́ẹ̀ kúlùdù zúrì. kúlùdù zúrì siwa batilun. ànábì ṣe díẹ̀ láyé. látàdìlú fàdọ̀là látòfónọ́nà. àfa àgbàdo tó kúlùdù zúrì gbogbo òfin tí Nàìjíríà ṣe yányán pátá. siwa batilun. gbogbo òfin lẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin ayé siwa batilun bàbá ti yàtọ̀ sófin inú Kùránì batilun òfòrí gbogbo ẹ̀. kúlùdù zúrì siwa batilun. gbogbo òfin yanyan ẹ wò Mákà níjọ wọn ti ń bẹ́ẹ̀ Kùránì ni wọ́n fi ń ṣe òfin wọn Kùránì ni wọ́n fi ń dájọ́ ẹ wò lu wọn bọ́bá mọ̀ máa lu wọn lójú yín ní sinna wọn máa bẹ̀ lérí bọ́bá máa lu òǹlù lójú yín ní sinna wọn èrè lérí lọ́wọ́ kan hewu ẹni ó bá jalè apá kan wọ́n kọ́kọ́ gé ọ̀tún bọ́bá tún jalè ẹsẹ̀ òsì ngba wọn bá yẹ sọ lẹ wọn aṣọ lẹ ní gbùngbùn bí ọba yóò lè jà lọ́dọ̀ wa ní èmi ọmọ pé ó lè ẹlẹgbọn ẹ̀yin ó lè mọ fọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run ni èmi ọmọ pé ó lè àṣetún jàre ẹ̀yin ó ní nǹkan lágọ̀ọ́ àwọn èèyàn tiwa ní
Nàìjíríà ni mo ti rí pé olè máa wá ń kọ bí ó ti ṣe kọ ọ̀rọ̀ kalẹ̀ ọwọ́ àwọn ènìyàn ẹni tó ní nǹkan tó jí gbé pé ẹ lè nà wọ́n báyìí nà án kájọ ṣe law in your hand tó ń wá ń pé àní mo bá nu yàrá mi tó ti kó gbogbo owó pẹ̀ sọ́tọ̀ bá ń lock himself 5 ẹni wọ́n ti mú wọn pé mọ̀mọ́ dáràn bá ń pa àwọn aláàjì lé èmi wọ́n ti mọ́lé fa. Kullu duzuri Nàìjíríà. Kullu duzuri siwa batilun. La tadillu faddalalatu fununu. La tadillu faddalalatu fununu. Bàbá wa Alhaji Tawakalitu àrùn ọjọ́ yìí orí wọn wọlé wọn lo ẹ̀kọ́ púpọ̀ wọn ọ̀rọ̀ àjòkó ẹlẹ́mìí àwọn ọmọ máa bọ̀ kálukú lọ́wọ́ bọ̀ níwájú ní àwa ṣe wá sí fúru wọn náà. Bàbá wa Tawakalitu wọn dé wọn ti rí pé à ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ wọn sọ̀rọ̀ àjòkó wọn kọ́dà ẹ̀yìn ni wọ́n fẹ́ lọ jókòó torí kí iwájú yóò má bàa tún fi wọ́n pè wọ́n wá wájú ni. Bàbá Tawakalitu Ọlọ́run wọlé àwọn tó bí yín wọlé àwọn tó bí àwọn tó bí yín gbogbo ntẹ̀ ń bá ń lò láyé ẹ̀ nífẹ̀ẹ́ kún lò. Amiina. ẹnna wa bá ń sá mi fọlá ajé wa Tawakalitu Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ yín na. Amiina. lágbára Ọlọ́run ẹ̀ ní bá ìbò lọ. Àmín. àwa náà ò ní bá lọ. Amiina. àwọn kan bá lọ bá. Wallahi. Ọlọ́run mọ́kà wá kúnnú wọn ni. Amiina. bàbá rí ọjẹ́ kánsẹ́lọ̀ bàbá rí ọjọ́ nárébù bàbá rí ọjẹ́ sínétọ̀ bàbá rí ọjẹ́ bá ń ṣílẹ̀kùn bàbá rí ọjẹ́ bá ń tilẹ̀kùn bàbá rí ọjẹ́ bá ń gbé fáìlì ọwọ́ amúra kankan ọwọ́ lọ wọ níkà kìnìún ogun tóun ò ṣiṣẹ́ mọ́ ọwọ́ àfi kọrùn ẹ̀ ṣàwò àwọn ju àkẹ́sídé tigitigi làákè wọlé. Kullu dusturi siwa batilun. ọlọ́mọdé abímọ òfò. La tadillu faddalalatu fununu. La tadillu faddalalatu fununu. Kullu dusturi ẹ̀yin cemetery market tá a wá lónìí. Kullu dusturi siwa batilun. ẹ dákun ẹ wá sí àfàwọn èèyàn wa. Kullu dusturi siwa batilun. La tadillu faddalalatu fununu. ẹ dákun ẹ wá sí àfàwọn union wa ẹ dákun. union ti dùn nísìn níjà wọn àná là ń pàgọ́ àwọn wọn pàgọ́ kẹ́mọ́ nísìn wọ́n rí ìyá ńlá ìyá owó nísìn wọ́n sì kàwé àṣegídígbò tí wọ́n ṣe ń jọ́ wọn ní ojú wọn mọ̀ pé wọ́n kàwé omi ń bẹ́ nu wọn àbá graduate ọpẹ́ tí wọ́n kàn wọ́n nù NC kankan nínú union níjà wọn àná bíi kéyìn mẹ́ta ó ti sọnù lọ́wọ́ wájú ẹ ó gbogbo àwọn tó ní eyín wọn pé ni irú wọn làwọn Koko Zaria eyín pé ni irú wọn làwọn MC Olúọmọ eyín pé gbogbo nǹkan ló pé kọlọ tó ń ṣàyìn irú wọn làgbẹ̀dẹ Agége lọ̀gá wa Kullu dusturi siwa batilun. Kullu dusturi siwa batilun. àwọn àgbẹ̀dẹ ni níjẹ̀jọ́ àbí níjẹ̀jọ́ kọ́ bẹ́ẹ̀ni ní Ìkòròdú lọ́hùn. Wallahi. n bò wọ́n pè bẹ́ẹ̀ ilé àrò àwọn àgbẹ̀dẹ ni ọlọ́njọ́ da fàgbẹ̀dẹ. La tadillu faddalalatu fununu. torí náà Nàìjíríà àti òfin àfàwọn àgbàdo àtúwò ànábì wa lo ayé ẹ máa kírun ó mú wa ẹ máa gbààwẹ̀ ó mú wa ẹ tẹríba fún ìyá yín ó mú wa ẹ tẹríba fún bàbá yín ó mú wa ẹ̀yin aláṣẹ ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù ànábì mú wa ọ ṣàánú gbogbo mẹ̀kúnnù ìyà tiwa lànàbì jẹ ìdààmú tiwa lànàbì dààmú fìtínà tiwa lànàbì rí fìtínà gbogbo wàhálà rẹ̀ torí mẹ̀kúnnù ni ẹ̀yin tonítẹ̀ wá ń já láṣẹ bíi tiẹ̀ ń wá ń bi yín léèrè ẹ wá ń yọ àáké ẹ fi ń pín owó àti wọn fi jígà pín owó àsọwọ́ tó nǹkan ni wọ́n ń sàn jígà ni okùn rẹ̀ ò ṣe é tú wọ́n fi láti ìkọjá rárá àsọwọ́ tó nǹkan ni ìrì owó ìrírú ẹ̀rí láyé níbi wọ́n gbé kalẹ̀ sí káfó kọ̀ bọ̀bẹ̀ láti rí ó tó kìíní tẹ́ǹtì wọ́n wá ń fi jígà ṣàjàgà kí wọ́n tó rí òkúta yìí la Kullu dusturi. Kullu dusturi siwa batilun. bàbá wa Tawakalitu owó bẹ́ẹ̀ ti wà. La tadillu faddalalatu
فالضلالة فنون. gbogbo àwọn ọlọ́mọ akéwù tá à ń jà sí 100,000 pé o lè mú yìí ní kílókè táwọn ń gbin òun àṣàṣìọ ni àṣẹ rówó ni. táwọn ń torí 100,000 wọ sídúdíò àṣẹ ẹ̀rí owó ni àṣẹ òsì ni wọ́n gbé owó kalẹ̀ ìsìn ń dẹ́rù bàyàn pé sówó ni. ẹnìkan wá ṣiṣẹ́ korowó ṣùgbà ọmọ mẹ́jọ ló sì fi sílé ẹnìkan bẹ lọ́sibítù lẹ́rìí 50,000 kí wéé ṣiṣẹ́ fún péré ńlọ́sẹ̀gùn ibẹ̀ ló dákẹ́ sí. ẹnìkan ṣiṣẹ́ sí Nàìjíríà bí nǹkan bí 30 ọdún àti nǹkan kan àbótúnlé lé ṣiṣẹ́ sí Nàìjíríà ó ṣiṣẹ́ rélùwé ńbẹ náà wọ́n kú sí. ẹ̀yin kan wá dé ẹ kàwé ẹ fi gbóyè ẹ kàwé ẹ fi wọbi tẹ́ wọ̀ ẹ wá ń gbà ẹ wòye tí ẹ wá ń gbà ẹ wòye tẹ́ wá ń jí kó. ọmọ Nàìjíríà ẹjẹ́ àtàkàkà ronú gbogbo àwọn tá ń tẹ̀lé wọ̀nyí ẹjẹ́ abẹ́ lọ́hùn kó fún wa lẹ́ni eré ni kullu dusturi siwa batilun. kullu dusturi siwa batilun. la tadillu faddalalatu funun. gbogbo òfin tó bá ti yàtọ̀ sófin Al-Qur'ani batilun òfò ní gbogbo ẹ̀. ẹ wo yẹn ló ti ṣòfin Nàìjíríà ẹ wo yẹn ló ti pàṣẹ Nàìjíríà àwọn oníkàkí búnáhùn à ń bẹ̀ẹ̀ wọ́n gbọ́dọ̀ àwọn sí nítorí jọ búlù bí nẹ́ẹ̀fì búlù lágbè tí wọ́n ní bẹ́ẹ̀ bá ra gbogbo ẹrù tẹ́ ń gbé bọ́ ń lu èbó àwọn àti gbẹ́sẹ̀ tẹ̀ wọn asọ́ntọ̀ wọn apáyé wọn apásálì kìyàmọ̀ bàbá wa yá ìyàwó wọn asísọ́ọ̀bù ráìsì ìyàwó wọn asísọ́ọ̀bù òróró ìyàwó wọn asísọ́ọ̀bù aṣọ tuntun wọ́n gbà lọ́wọ́ ẹnìkan wà ń dolówó lára ẹ̀ kúlù sọ́fìnàní kúlù dùsúrì síwá batilun. kúlù dùsúrì síwá batilun. la tadillu faddalalatu funun. òfin wo lẹ́sẹ̀ mẹ́ẹ̀ tọ́ra tó sànù tálíkà kí ni fóònù kan là ń gbé káàkiri ẹ lè máa pè láàrin ìṣẹ́jú 5 yóò máa pè ọ wọlé bọ́ ọ bá wojú fóònù ó sì ra rẹ ìwọ tó ní 100 naira lọ ń bẹ ó lè ti máa kawó ó lè ti máa rídì bẹ́ẹ̀ bá wà lámẹ ẹ wá pè Amẹ́ríkà láti Nàìjíríà ọwọ́ kan ní ẹ pè London ọwọ́ kan ní Australia bó ti jìnnà tó ní ẹ pè wọ́n bẹ́ẹ̀ ọwọ́ kan ní bàbá wa ń pè látàjẹgúnlẹ̀ kí n máa wá pé my two nísìn kọ́ wá ní wọlé ó tún dìjà láàrin àwọn tí ń pè ra wọn ń pè ọ́ ọ̀pá fóònù tó wọ́n mọ̀ fún Al-Qur'ani níbo yẹn pa fóònù ní ẹ wo wọn ọ̀pá fóònù. ẹ̀yin aláṣẹ wa ṣe rí ìwọ̀n dá sí òfin wo lẹ̀ wá ṣe bí jẹ wà gbogbo bọ́ǹfìtà lọ́tán lọ́jà lórí gbẹ́ńsì òfin lérí wa ní house of assembly kábìn bisikíìtì àárín gbámọ́ ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ tẹ́lẹ̀ yẹn ń sòfin tiwa kúlùdùsúrì ẹ̀dí ẹ̀sẹ̀ kẹ́ bàǹbà kúlùdùsúrì ẹ̀yin ọlọ́run nù ni. kúlùdùsúrì síwá batilun. àti bí tuwa olóògùn ẹ̀rọ fi ṣe ìkóògùn ọjà gbogbo bẹ̀ ká máa gbáyìn bọ́ọ̀gì ẹ̀rí ṣe omi wa ò wá iná wa láàrin ìṣẹ́jú méjì ẹ̀ tún pa ká tó pa àwọn náà ti ń ṣépè wọ́n bá pa náà wọ́n ní wọ́n ń ṣépè wọ́n náà kò ní dáa fún yín tọ́lẹ́ bá wọn nísìn wọ́n sì ń pa àwọn náà pé ha kò ní yẹ yín kò ní dáa fún yín. kullu dusturi siwa batilun. la tadillu faddalalatu funun. la tadillu faddalalatu funun. bàbá wa aláàjì Tawakkali àfa wa ní ẹ wo kuranu tẹ fẹ́ tẹ̀lé mọ́ yìí ẹ wo kuranu táwọn ọmọ yín tẹ jẹ́ wọn ké mọ́ yìí ẹ wo kuranu tẹ̀ ń ṣe wòlímà lérí ìsúkú ẹlòmíín ṣe wòlímà ajẹmọlú jífà kọmọ kurani ké mọ́. àṣefí khairu dini wà dúníyà máa. fi khairu dini wà dúníyà.
والدنيا معا فيما كان وما سوف يكون فيما كان وما سوف يكون. bàbá àtàwọn àgálísù nǹkan délé ayé ẹlòmíín jẹ́ Bàṣírù wà láì kò rí kéwúké ẹlòmíín jẹ́ Lukumanu kò ẹ máa gbé kínní I want to do sinana ní ọ̀pá yín. في خير الدين والدنيا معا sinana ní òyìn yín lọ́rùn. فيما كان وما سوف يكون فيما كان وما سوف يكون. èèyàn kírun tán nínú mọ́sálásí sayyatunila salamu aleykum kò tiẹ̀ parí ẹ̀ asalaamu aleykum warahmatulah asalaamu aleykum warahmatulah ibi ayé di lójú dé ìsìn jáde nínú mọ́sálásí kì í jáde tán á ṣe tiẹ̀ nìkan sì ń dún wọn kẹ àwọn ẹni dún fáàmù oko àṣìṣe iné kejò àwọn ẹni bá kì í lé ẹ wo lòsì ọmọ. فيما خير الدين والدنيا معا. àwọn ni òkè sẹ̀ bí ọ̀wárí ké ha. في خير الدين والدنيا معا. فيما كان وما سوف يكون. فيما كان وما سوف يكون. abagani ìyẹn dúró bẹ́ẹ̀ àfàwọn àgbàdo tó wá bí one tọ́píìkì wa lónìí ó lè ṣe kí ló fa ìrìn àjò ànábì sallallahu alayhi wa sallam. lọ sánmà sallallahu alayhi wa sallam. ẹ ti pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àfàyàyà. damallahu hayatakum. ìrìn àjò ànábì lọ sí Madina ẹ dákun ẹ farabalẹ̀ ń tẹ́ wá gbọ́nù tá ànábì fi lọ òkè tó fi lọ ọ̀dọ̀ Ọlọ́run. wa amma sababul mi'raji. ntọ́ fa sábàbí tá ànábì fi gun sámà lọ. fa huwa annal arido. ntọ́ fa náà ni pé ẹ̀rí ilẹ̀ ẹlẹ̀. iftakarat ala sama'i. ilẹ̀ ń ṣe fáàrí sí sámà. faqalat ana khairu minka. ilẹ̀ ní ìwọ sánmà bẹ́ẹ̀ bá délé ntẹ̀ mú lọ lẹ́nu èéṣe tá ànábì fi gbọ̀run lọ láàrin kílẹ̀ ò tó mọ́ láyìlá ànábì ọlọ́ ó sì dé ilẹ̀ ní ìwọ sánmà mo lóore jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run. li'anna Allah ta'ala zayyanani bil biladi wal bihari. ó ní ntọ́jẹ́ ńlọ́lá jù ọlọ́dọ̀ Ọlọ́run ni pé torí pọ́lọ́ wọn ọba mi ó ṣe mí lẹ́lẹ̀ lọ́sọ̀ọ́ àwọn ìlú ńláńlá eré mi lẹ́lẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ dé Maka eré lẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ dé Madina eré lẹ̀ lọ́wọ́ àwọn mọ́sálásí jìnkò eré mi lọ́wọ́ èyí wọn nìkan tó wá kọ́ ìwọ sánmà nítorí tèmi fi sẹgbẹ́ rẹ wàlíbi har gbogbo àwọn búdò eré èmi lẹ̀ lọ́wọ́. wàlẹ̀ aṣíjàárì. àwọn igi ńláńláńlá bẹ́ẹ̀ bá débò mí èèyàn mọ̀ pé ẹni tí wọ́n pe kò sí tó lè jáun láyà òòrìn wọgbó dáadáa ni wọ́n ń pe igi kan ní igi ńlá níjọ́ èmi náà dé díẹ̀ ẹ̀rù bà mí ìdànrè ni mo ti rí igi ńlá dà ń wí inú jù lọ́wà ẹ̀ ní bá ewé kankan nísàlẹ̀ ẹnì kèésì gbà. o sì tó bẹ́ẹ̀ kó o gé wálé kó o fi bọ́ ná o tó bẹ́ẹ̀ igi ńlá ni wọ́n mọ̀ ọ́ pé wọ́n á ní kíní kaba ń fàdókò ya bíi ti igi ńlá kọ́ igi ń wọ́n wí àdánwò ogi ni Ọlọ́run nìkan ló mọ bó ti ṣe ẹ ní bá ewu ẹyọ kan sálẹ̀ báyìí báwọn àfa bá ṣe tán tí wọ́n fẹ́ kó nǹkan jọ wọ́n wá pé ẹ lọ́ọ́ pa èèpo igi ńlá ẹ wá orí sírí àgbàdo ọ̀dà àwọn igi ńláńlá eré èmi ilẹ̀ lọ́wọ́. fakọ́láti la sámà ọ̀hún. bàbá wa dáwà galizu fakọ́láti sámà wa da ilẹ̀ lóhùn. ana khayrun minka. sámà ni tẹ́ntọ́ wínú tán gẹ́gẹ́ náà èmi sámà mo lóore jù wọ́ lẹ́lẹ̀ lọ. lè ana ṣàmùsà wal qamara. torí pé oòrùn
àtòṣùpá. wàlá àríṣà wàlí jannata àfíyà. ọ̀yá yìí àyà Sókótó. لأن الشمس والقمر لأن الشمس والقمر والعرش والجنة. sọ́mọ ní ntí mo fi jù ọ́ lọ ìwọ lẹ́lẹ̀ oòrùn ọ̀dọ̀ mi ló wà òṣùpá ọ̀dọ̀ mi sánmà ló wà àlìáràsí Ọlọ́run ọ̀dọ̀ mi ló wà àlìjánná tẹ́wọ̀ ọ̀dọ̀ mi ló wà ẹ̀yin aláṣẹ wa ẹ̀rí ẹ̀ làágùn kẹ́ẹ̀tọ́ lálìjánná wọ̀ àfi díẹ̀ nínú yín àfẹ́yìn tí ọba jíwò wa kó bí a ti ń jẹ wáyìí yẹn wà àlìjánná nínú yín bàbá gàjí ẹ̀yin ò tiẹ̀ lérí. hatta qalatil aridu. ìgbà sọ́mọ̀ wí bẹ́ẹ̀ bàbá wa tọ́wọ̀ kálídù ìgbà sọ́mọ̀ wa wí bẹ́ẹ̀ ilẹ̀ tún wá dá lóhùn. inna sayyidal mursalina watana fiyya. ẹ lọ́kàn ní sallallahu alayhi wa sallam ẹ wí dáadáa fún ànábì ẹ wí ẹlẹ́ẹ̀kẹta kí àyìn omi. inna sayyidal mursalina watana fiyya. Abbas Salawudeen afa Alhaji kun fọyẹ kun ẹ wo lẹlẹ ilẹ̀ ni ṣé àjànà ń bẹ lọ́dọ̀ rẹ ìwọ sánmọ̀ àlẹ́àràsí ọ̀dọ̀ rẹ ló wà oòrùn ọ̀dọ̀ rẹ ló wà òṣùpá ọ̀dọ̀ rẹ ló wà ìwọ sánmọ̀ àlìjánà ọ̀dọ̀ rẹ ló wà ọ̀dà ọ̀rẹ́ mi ilẹ̀ yìí mo jù ọ́ lọ ìwọ sánmọ̀ anabiwa Muhammad inú mi ló wà. falamma sami'ati sama'u. nígbà sánmọ̀ gbọ́ pé eléré gbogbo tí ń jó ṣiṣẹ́ inú ilẹ̀ ló wà. ajasat. ọ̀kagara. wasakatati. ọ̀dákẹ́. ani jawabil aridi. kò rí èsì fún ilẹ̀ lẹ̀ mọ́. fasa alati lọ́wọ́ ahun tẹ̀sán muhammadu ilaya. ẹ máa ti sánmà wá dọ́gbọ́n ìwọ Ọlọ́run ọwọ́ bí Ọlọ́run mo bí Ọlọ́run jẹ́ ká nẹ́bí ó wá sánmà. fa'awa Allahu ila Jibrila. Ọlọ́run wá ránṣẹ́ sí Jìbìrìlù. bi an ya'khudha muhammadan ilaya. ẹ mọ tọ́jà lọ́rin ọlá àlùbáríkà ni sallallahu alaihi wasallam ni. bá a ti ń dìbò lánàá kálukú ń lọ tiẹ̀ ni kò sí jà kò sí kan àwọn sójà wọn jókòó wọn báyìí wọn ń wo kálukú ni wọn ń wo kálukú ràn ni o wọn sì gbé kinní wáyà kalẹ̀ báyìí ìwọ ọlọ́kadà tó ọba lè rí èyí tó ń bọ̀ tó dúró kinní kébù irin méjì ní bẹ́lẹ́ rí ẹ̀ báyìí wọn ká abo ẹlòmí ẹ̀jẹ̀ ìṣe sara nígbà wọn já gògó ń gu ẹran àṣé àwọn ọlọ́pàá là máa ṣàkó aláyìí dáwà kálí ọlọ́wọ̀n ní jásí àgbákò sójà. amiina. àtàwọn ọlọ́pàá la rí fi fáwọn ẹgbẹ́ ọlọ́pàá lọ́nà ẹ̀ bá ń wá náà kí n mo ṣe ẹ wo ẹ̀jẹ̀ lérí mi bá àní ẹ̀jẹ̀ ń sàn àbáyé ń sìn pé sọ́rí sà wọ́n tún gbà ó tún yí òun àtọ̀kadà ẹ̀ sọ́rí sà la ilaha illallah àwọn sójà bàbá nílùú wọn lérí lẹ́lẹ̀ ni àbá yàyàkuyà Ọlọ́run ṣeun wọ́n sì ní gbogbo tí dẹ́rù bàyàn àwọn ọkọ̀ wọn kan bẹ ẹ ní rẹ́ni tí ń wà bọ́n ti nà ẹnu kìíní tí ọmọ ju àkàrà sí wa ni ẹ wà ní rẹ́ni tí ń wà gbogbo ẹ̀ wọ́n ní. níbi abadé ní sin láàrin èkó yìí pálọ̀pàá fẹ́ nìkan létí ọ̀fẹ́ lè fọ́ tiẹ̀ padà sọ́jà ọgbà ẹ̀ ní etí ó ti mọ̀ pé sọ́ọ̀rì sà ẹ jẹ́ nípa yín lẹ́rìn pàbó ń ta sí ti ń wakọ̀ ẹ̀ bò jẹ́jẹ́ ṣé òun ní yí roundabout báyìí sẹ́wọ̀n pé òun ló ní ọ̀nà àwọn tó fẹ́ wá wọn ó dúró kẹ́ntì yẹn bàbá ń yí lọ ní sójà bá wú òun bá kọjá wá bàbá ń wò pé èmi mọ̀sá lọ́nà àfi kẹ̀ ọ̀fọ̀ gbogbo pọ́ńtà sẹ́ẹ̀rì tí bàbá sọ̀kalẹ̀ tó di pé sójà lẹ́ńtọ́ sọ̀kalẹ̀ bàbá fi ọkọ̀ lẹ̀ bàbá sì ń sá lọ báyìí ẹ pé kí ni sójà náà wá wò ọwọ́ abu ẹ̀rìn tòun ti náà rẹ̀ tọ́ ọwọ́ àríwá ti máa ń lọ wákàtí kan bàbá wò wá bá ẹnìkan lọ́wọ́ bá bàbá pa náà bàbá wa lọ wọ̀sọ̀ mi ìwọ̀n ń bọ̀ kó wọ́n sáré dúkìá ọ̀hún ìwọ̀n ń bọ̀ ọwọ́ adébí mọ́tò wọn pé akárò wọn pé ẹ̀yin kẹ́ wa mọ́tò wọn ni èmi ni mo lọ́ọ́ pààrọ̀ aṣọ ni
láì ṣe kó ma fa. bá a ti dúró ta àpọ̀yìn àyìn nísìnyí bá a bí mẹ́fà bá bọ́ọ̀lù náà kàn bẹ́ẹ̀ ń pa wàlá yà kọ́ dákẹ́ akọ̀ máa wò pé kí wọ́n ló dé ẹ bá ti ń bọ̀ láàrin agbo bẹ́ẹ̀ láti máa pé subhana rabbika rabbil izzati amma yasifuna torí ẹ̀yin tá à ń ṣe wá àti fúnkan lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ebú pé wàhálà tiẹ̀ náà ń bọ̀ láwọn sójà kò gbọ́dọ̀ ju máìkì nù kọ́ ọ. ẹ dákun ní la ilaha illallah. La ilaha illallah. afa àwọn agbada tó bàbá wa táwa kálí dùn sama kí ni sama wa ń wí. Wa awha Allahu ila Jibrila. Ọlọ́run wa ránṣẹ́ sí Jibirilu. Bi an ya'khudha Muhammadan ilayya. ìwọ Jibirilu bá a mú ànábì wá. Falamma ra'ahu Jibrila rasula. ìgbà Jibirilu rí ànábì Muhammad. Qala Jibrilu. Qala Jibirilu. Qala Jibrilu. Jibirilu wa dáhùn. Ya habibi. ìwọ ọ̀rẹ́ mi. Qum walbis thiyabaka. ìwọ ànábì ǹdẹ́lẹ̀ wọṣọ rẹ̀. Fa inna fi hadhihi al-laylati tunaji rabbaka. ẹni tí mo fi ní ǹdẹ́lẹ̀ kó o sì wọṣọ rẹ̀ wà ànábì ni pé lóru yìí òru yìí Ọlọ́run ọba rẹ̀ fẹ́ bọ̀ sọ̀rọ̀. Alladhi la ta'khudhuhu sinatun wala nawmun. Ọlọ́run ọba wo ni rí ọba rẹ̀ tó ṣe pé kéétò ògbé látàkùsù sinatun ògbé ìta Ọlọ́run rárá wala naumu ká tó wá pé oorun. Wa qala an-nabiyyu. Ànábì ń dá Jibril lóhùn. Lamma ra'aytul buraqa. Ànábì nígbà tí mo rí àlìbùrákù. Ta'ajjabtu minhu. Àlìbùrákù eré èèyàn ló ní ó sì níyẹ gbogbo yòókù bí ẹṣin ó níyẹ ìfò ni o ẹṣin ànábì nù níta ànábì kún lọ́nu. Faqala irkab. Jibril ní wà ànábì gùn. Farakabtu. èmi ànábì mo bá gun àlìbùrákù. Thumma sirina fa iza nahnu bi baytil maqdis. mo gun àlìbùrákù à ń lọ nígbà tá a dé adé Baitul Maqdis Baitul Maqdis òun ló ṣe ọ̀gangan Kaaba láyìlá ẹ̀rí Baitul Maqdis òun bẹ lókè ọ̀gangan ní Kaaba wà nsàlẹ̀ ní bàálù òfin lè dé Mọ́kà yọjà pléènì ò lè wọ Mọ́kà jídà lẹ́ẹ̀tì dúró torí pé Baitul Maqdis ń bẹ lókè lọ́dọ̀ Ọlọ́run lọ́hùn ó wá sí déédéé Kaaba kò sí tó lè gbàbẹ̀ ń kọjá kò sí. Maka òun lẹ lọlẹ dé gbogbo eyín Maka tìrìtìrì ńlẹ fi ń ṣí. Fa iza gbogbo eyín Maka ọ̀ríjì ńlẹ fi ń ṣí. gbogbo eyín Maka igbó ẹ̀yìn àmúgbó ńlẹ fi ń mú eyín Maka sílífà ó sì di rẹ́ẹ̀dì látara èéfì ojoojúmọ́. Fa iza nahnu bi baytil maqdis. arábìnrin gbà tí ń bára mi mo bára mi ní Baitul Maqdis. Fa idha al-malaikatu qad nazalu minas samai. à ń débẹ̀ dé àwọn màláíkà ń sọ̀kalẹ̀ láti sánmà. Yakuluna. èsì ọmọ wọ púpọ̀ yakuluna. àwọn màláíkà wa ń sọ báyìí. Assalamu alayka ya awwalal awwalina. ẹ̀rí àwọn màláíkà ní tí wọ́n kọ́ wíwà nàbí nù. asalaamu aleyka ya awalila awali Ọlọ́run kọ́ máa bá wà nàbí àwọn tó bá lọ́hùn tó ń sọ̀kalẹ̀ sínú ìwọ àkọ́kọ́ nú àwọn ẹni àkọ́kọ́. Wa ya akhiral akhirina. ìwọ ẹni gbẹ̀yìn inú àwọn ẹni gbẹ̀yìn. Wa idha biso'i an yamini. alẹ́ nígbà tí ọ̀yà mọ̀kà gbọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi ẹnìkan máa ń pariwo. Wa shimali. lẹ́gbẹ̀ẹ́ òsì mi ẹnìkan tún pariwo. Yakulani kif ya Muhammadun. kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ̀rí wọ́n ń gbé kif ya Muhammadu Olúwa bàbá kẹ́ Muhammad àtàwọn aráàlẹ̀ ànábì Muhammad. Olúwa bá kẹ́ Muhammad.
Muhammad àtàwọn aráalé ànábì Muhammad. Ìlọrin ìlú rẹ̀ ààrẹ ní báwa wí Olúwa bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé ànábì Muhammad. Olúwa bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé ànábì Muhammad. Àwọn wọn ní ìwà ànábì dúró. وإذا عن يمين شاب. Ànábì nígbà tí tún wọ ọwọ́ ọ̀tún mo tún rí ṣáàbùn ọ̀dọ́ kan. حسن الثياب. Àtọ̀tọ̀wọ̀ da púpọ̀. Máa wọ sọ́ọ́rẹ́ ìwọ mẹkáníìkì ọlọ́wà níbi ìsẹ́njọ́ jímọ̀ orin wìn ní sáfù wájú kí ló dé. Káfíńtà kí ló dé má bà sílámù jẹ́ ọmú kìíní pẹ́ńsù tó fi ń sàmì sí pákó tó fẹ́rẹ́ ehabi irun àgékù àfákù pákó níbi irùngbọ̀n kí ló dé. Bíríkìlà ẹ̀kọ́ ìsìlámù wálé torí pé òun lọ bí iṣẹ́ omújàlábí àkàndá ní ìjọ jímọ̀ ó ti mọ̀ pé ó lọ jímọ̀ ọwọ́ amú aṣọ sìmẹ́ǹtì níbi ọgọ́rùn sìmẹ́ǹtì níbi apá sìmẹ́ǹtì níbi etí ọwọ́ ló ń kírun bẹ́ẹ̀ kí ló dé. Olúwa bá wa kẹ́ Muhammad àtàwọn aráalé ànábì Muhammad. وإذا فلما رآني. ọmọ kọ́ra ní tí ò yẹ kó tún fọ ọmọ fà yàyà sọ̀ ń dára nù. فلما رآني. Madalla. Falamma ra'ani. شاب. Ànábì nígbà tí wọ́n rí mi ọ̀dọ́ yìí. أقبل وسلم علي. Akbala wasallama alayya ọkọ̀ tí mi ànábì wasallama alayya ó sì kí mi. فقلت يا جبريل. Mo wá èmi ànábì wa kọ́ sí Jibirilu pé ìwọ Jibirilu. أخبرني عنهم. àwọn tí ń pàdé tí mo rí wọ̀nyí fún mi làbárì nípa wọn. فقال أما صائع الأول. ọ̀rẹ́ ni tó olórí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tó kọ́kọ́ pariwo. فهو داعي النصارى. òun ní pépè sójú ọ̀nà àwọn Nasara o. ولو أجبته لتنصرت أمتك من بعدك. bàbá jẹ́ pé wà nábì bá dá lóhùn ni gbogbo àwọn ìjọ rẹ̀ Nasara wọn bá máa sìn. ẹ̀sìn Nasara wọn bá máa sìn. وأما الثاني ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì tó orí lọ́wọ́ òsì rẹ̀ tóun náà tún pariwo ni. فهو داعي اليهودي. òun náà ń pèpè ní ìpè àwọn Yahudi nù. ولو أجبته لتعودت أمتك من بعدك. bàbá ṣe pé ìwà nẹ́bí ọba dà lóhùn gbogbo àwọn ìjọ rẹ̀ wọn ò ní ṣe tiẹ̀ Yahudi ni wọn ọba yá. وأما الشاب الذي سلم علي. àmọ́ ìwọ Jibirilu ọ̀dọ́ tó wá sálámà sí mi ń kọ́. فقال يا حبيب الله. Jibirilu wa da nẹ́bí pé ìwọ tó ọmọ gbogbo yẹn lọ́ọ́ máa pè lóko gbogbo èèyàn ẹnìkan ọjọ́ lójú àádáyàn pè ní. Ibnu Abbas sẹ́ńtì ànábì ń wí ni ànábì ń dà pè ní ó nídìí àádáyàn pè ní. àgẹ́rẹ́dẹ́ Karimu ni na ọmọ ya mi máa mi lè dá pé o Karimu ni wọn bí láàárọ̀ wọn dẹ̀ bí mi lálẹ́ kí ni distance tó à ń bẹ ẹ máa gbọ́ wèrè ṣé distance yóò sí ń bẹ wọn bọ̀ wọn láàárọ̀ wọn á bí wọ lálẹ́ ọ wòye wákàtí sí mẹ́mẹ́ ni àtijú ni ẹ wò Jibirilu ó ní ya Habiballah. هذا دين الله. wà nábì ẹ̀sìn Ọlọ́run rèé o. فإن أمتك يعيشون مؤمنين. ọ̀rọ̀ àwọn àjọ rẹ àwọn àrèwú mọ̀ rẹ àwọn tá a jókòó inú ni a sì ní kírísítẹ́nì kan ní òun ni jẹ́ntù kiriyó ni ní dẹ́ka àwọn èèyàn rí ọ ẹgbẹ́ náà tó fi fún kọ́ padà kírun Allahu Akbar. ọ padà kírun kírísítẹ́nì ni ọba mi wá wá sí ni àná máa ṣe ẹ̀bí rere wá mi rí ẹ̀bí rere wá mi gan ẹ̀bí rere wá mi rí ẹ̀bí rere wá mi gan rere la wà nínú ayé rẹ o ẹ̀bí rere wá mi gan. ثم صعدنا إلى السماء الدنيا. ṣé sábà àkọ́kọ́ lọ́lọ́hún. bẹ́ẹ̀ni. ó nígbà tá àrẹ́bì ní
lẹ́yìn ìgbà tá a ṣe gbogbo wọ̀nyí tán àwa lọ sánmà táyé. وليس فيها موضع قدم. Ànábì nígbà débẹ̀ laysa fiha mawdi'un qadami kò síbi téèyàn lè dúró sí ní sánmà táyé ńgbà tó ń débẹ̀. إلا وعليه ملك راكع أو ساجد. sánmà táyé tá a kọ́kọ́ lọ èmi àti Jìbìrìlù àdébẹ̀ ibi èèyàn lè dúró sí kò sí mọ́ rárá. àwọn màláíkà kúnbẹ̀ ni wọ́n rùkú wọ́n sì ń sùjádà irun wo ni wọ́n ń kí tá a tún wá ń bí ọkì ọmọ kírun àní kí sàárè rèé ó lè dá àlàáfíà ń kí o kírun kò ṣe tọ́lọ́run fẹ́ àwọn màláíkà lòún bá ń bẹ̀ gbogbo wọn kò sí téèyàn fẹ́ dúró sí ma wọ́n rùkú wọ́n sì ń fèrè kalẹ̀ fọlọ́run wọ́n wàá ṣe bẹ́ẹ̀ odijọ́ àlùkìyámà kan tó dá dúró. ثم اصطفت الملائكة ọmọ gbàwé ramadana ọmọ ọrùn ọ̀hún ọ̀hún pé kọ́ bàwẹ̀ jẹ́ rárá sùlíyà mórí bẹ́ẹ̀ pẹ́ ọ̀hún fọwọ́ gbé ijó nù ramadana ẹ wo wèrè. inú ramadana lọ́sàn gángan ẹ̀ bá ń gbé ọlámìlé ẹ̀sẹ̀ Zinatude ìwà tóbi ẹ̀ wá fẹ̀jì kankan ra yín kàfàrà. ثم اصطفت الملائكة صفوفا. lọ́sàn ramadana ọ̀wá lórin méjì fún mi ní bá ń jà ṣe bẹ́bí ń tà sí bẹ́ẹ̀ gangan ẹ wọ́n máa wèrè. ثم اصطفت الملائكة صفوفا. alẹ́ baba wa Tawakalitu Alhaji wa Tawakalitu Ànábì nígbà tí n torí àwọn màláíkà bá tó sáfù. فقدمني جبريل. ẹ̀yin tẹ̀ ń béèrè pé èyí ṣe kí lọ́ọ̀fà tá Ànábì fi lọ sánmà ńlẹ̀ ń gbọ́ yìí ńgbà táwọn màláíkà tó sáfù tán Jibrilu ní ìwà Ànábì ṣáájú. فصليت بهم ركعتين على ملة إبراهيم. Ànábì ní bàbá kírun akíraka méjì lójú ọ̀nà ẹ̀sìn Ànábì Ibrahima. ثم صعدنا إلى السماء الثانية. ẹ máa gbọ́ o Ànábì ní bàtà tó kó ń bẹ̀ ni alọ́sánmà ẹlẹ́ẹ̀kejì àti subhana alladhi. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ bá wa parí ẹ. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لا إله إلا الله لنريه من آياتنا إنه هو السميع البصير. أوجه كلام إن يدعو نصيرا وأكلوا أدادا. ẹyọmọ mùsùlùmí ẹ kéwú gbogbo ọpọlọ ló fi àwòsùn pátá ọmọ olúfimọ gbogbo ọpọlọ ló fi àbàbà wà sí tán ọmọ ọ̀gá yányán ayé náà fọ́ lójú tán po ayé náà ọjà pọ̀ gbogbo àwọn orin gidi àwa gbọ́ mọ́ forin kórin bẹ́ẹ̀ bá bu irinṣẹ́ tiẹ̀ lómi kò sórin tí yẹn fi wọ àrìjánà nù ẹ̀ orin kórin ni àwọn orin tẹ̀ ní gbọ́n tí wọ́n ń wí ìwíkúwí tí wọ́n ń wí nínú lọ́wọ́ ọwọ́ adowó láyé gbogbo àwọn orin àwọn Haruna Sọlá tẹ́ máa gbọ́ pé orin ni studio lẹ́dẹ́ tẹ́ḿpìlì ẹ̀ mọ́ nìyẹn àfàwọn ọmọ tó gba ayé yìí òun sì sí ní ègé ejò ọlọ́mọ tún jẹ́ àrẹ́jò òun fẹ́ ṣe Zinatude ẹ tún wọlé yìí ni gbogbo orin tí èèyàn gbọ́dọ̀ máa gbọ́ tó máa gbọ́dọ̀ kọ́ ṣe Zinatude ọlọ́run pẹ́ gbọ́dọ̀ ṣe Zina orin dáyé tán ẹ̀ wá ń pẹ́ fẹ́ ṣe Zinatude jáàná mọ́ ọ́sà kùn ní tím. subahana alladhi. mímọ́ ọlọ́run ọba tó ṣe pé. asra. omurin. bi'abdi. ẹrú ẹ̀. layla. òru. minal masjidil harami ilal masjidil aqsa. ọ̀rọ̀ ni
lẹ wá ń gbọ́ ni. Allahu hayatakum. ẹ̀yin jàn máa fa àwọn àgbàdo àtúwò ẹ̀rọ àfa tẹ̀lé ẹ̀rí àfa tẹ̀lé ẹlòmíín pápá ànábì gọ̀ọ̀rún lọ ni kọ́mọ èyí ṣe tá ànábì gọ̀ọ̀rún lọ bóòlù ti ṣe gùn kí ni nítorí lọ́hùn ẹlòmíín ọ̀ma àwọn tá ànábì gọ̀ọ̀rún lọ. ẹ̀kọ́ lámbẹ́lá ra ìṣúra alágbà ànábì bí àwọn kan ọ̀gbà gbọ́ wọ́n ní bóòlù yóò ṣe yá lọ sánmà ó sì lọ méjèèjì òun náà kílẹ̀ tó mọ̀ ó sì dé Abubakar ọgbà ànábì gbọ́ bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá wá gbàgbọ́ bẹ́ẹ̀ pé èèyàn lè gun sáà méjì lọ tí ó sì dé ẹ wo rọ́kẹ́tì àbí kí ni wọ́n ń gùn lọ nísìnyí tí wọ́n ń lọ spéèsì àwọn èèyàn ti ń lọ ọ̀rá lẹ̀ sójú sánmà ipa bá a máa bẹ́ẹ̀ bá dàrú tán àwọn lọ sánmà ń tà wọ́n wọ́n wọnú spéèsì lọ wọ́n sì ń lọ ọ̀rá lẹ̀ àwọn olówó tí wọ́n ní owó tí wọ́n rówó wa kó wọ́n sì ń lọ ọ̀rá lẹ̀ sí spéèsì wọ́n kọjá bí tó gbé tẹ̀ bá dùn kókè báyìí kò ní wálẹ̀ mọ́ wọ́n kọjá ẹ̀ sókè lọ́hùn wọ́n á lọ ọ̀rá lẹ̀ ẹ wo owó kíni wàláyé ẹ lè sá lọ bí n bá ń kọ̀ tún la ọlọ́run ní jí ẹ mà nǹkan náà jọ kó gbogbo wa lórí ẹ kàn ra lẹ̀ sọ̀hún ni ẹ ní lo ilẹ̀ ni ẹ kàn ra sọ̀hún ni tọ́rọ yìí lẹ da gbogbo ẹ̀rú báyìí ẹ̀yin lẹ fọ́ gbogbo ẹ̀ lójú kọ̀ báyìí ẹ̀yin lẹ sọ àwọn ọmọdé lè ń gbé yẹn bá dó lójú agbo tí wọ́n á nà nǹkan bí èèyàn ná 500,000 lójú agbo ọba kan sì kàwé ọgbà BSc ọgbà SCC ọgbà OSC gbogbo ẹ̀ lọ́gbà tán ọgbọ́sẹ́ ọdún mẹ́wàá kọ̀ lẹ́nìkan fún un sẹ́ àwọn abẹ́lẹ́ yàgò tó dúró báyìí ìyá rẹ̀ sì ń bẹ́lẹ́ bàbá rẹ̀ ń bẹ́lẹ́ mọ́tò fún lówó oúnjẹ inú rẹ̀ ń bàjẹ́ pé mi lọ yẹ kí n máa tọ́jú ìyá mi wọ́n á lọ wá pọn tó da ẹnu tẹ́yàn fi ń bu yín ọ̀tá yọ pé ibi tó yẹ kẹ́ ẹ lọ ẹ̀ nílò ọbẹ̀ ẹ máa wá dùn àwa ta ní nǹkan kan ẹ máa jálẹ̀ kùmà ẹ máa nà wá ẹnu ọlọ́run ẹ mọ̀dọ̀ àwọn tó yẹ kẹ́ ẹ lọ ẹ mọ̀dọ̀ àwọn tó yẹ kẹ́ ẹ lọ tí wọ́n mú jígà tán fi ń pín owó ẹ sọ̀rọ̀ ayé pọ̀ kẹ́ ti dà níyàn pé ọlọ́run à ń lọ ní àwa bí ọgbọ̀n là ń lọ yẹn ni ọlọ́run bá ní ó dé nù wa ètò ọba sì dé ẹ wá kọrí bẹ́ẹ̀ ẹ sá máa pa wọn ẹ náwó ẹ bẹ́ẹ̀ pa wọn ẹnu wọn máa kó ogun tí wọn tó lé wọn jáde kẹ́ ẹ máa pín àwọn ọ̀dọ̀ àwọn tẹ́ lọ́nu kí n ti wa ìlẹ̀nsẹ̀ wá sí dáta lọ́ni sẹ́ni kí n kọ́ bọ̀ wá jù mí lẹ́sìn kó lè kọ́ wá kalẹ̀kùn mi kó lè kọ́ kalẹ̀kùn mi ọlọ́run ó làálàá sí ẹ ni. Summa sa'adina ila samai thaniya. èmi ànẹ́bí abátúkùn sẹ́mà ó di sẹ́mà ẹlẹ́ẹ̀kejì. Wa ra'aytu fiha minal malaika. bàbá wa Tawakalitu á di sẹ́mà ẹlẹ́ẹ̀kejì èmi ànẹ́bí àtúnrí ń bẹ̀ àwọn màláíkà. Rukbanan ala khayli musawwamati. àwọn màláíkà tá a bá ń bẹ̀ wọ́n wá gun ẹṣin àwọn ẹṣin tí wọ́n gùn dúró déédéé. Mutakallidina bisuyufi. àwọn màláíkà tá a wí lórí ẹṣin tí wọ́n wà èmi ànẹ́bí rí wọn pé mutakallidina bisuyufi wọ́n fi idà kọ́ ọrùn. Wabi aydihimul haraba. ọ̀pá sì ń bẹ lọ́wọ́ wọn. Fakultu man awulayi ya Jibrilu. ìwà bí Jibrilu èmi ànẹ́bí Muhammad mo ní wà Jibrilu àwọn òtún làwọn eléyìí. Fakola awulayi jundun minal malaika. ọ̀yá ìyá Sokoto ó ní wọn wá ń dá mi Jibrilu wá ń dá mi lóhùn pé àwọn ọmọ ogun kan ni nínú àwọn màláíkà. Khalaqahumullahu linusratil islami. ọlọ́run dá àwọn màláíkà tó ń wo ìwà nẹ́bí ó dá wọn torí kí wọ́n lè bá máa ran ìsìlámù lọ́wọ́. Wa ra'aytu Zakariya wa Yahya. mo wá rí anabi Zakariya àti Yahaya. Fanadaitu minhuma. mo wá súnmọ́ àwọn méjèèjì. Wasalamtu alayhima. mo kí Saka àti Yahaya. Faradda alayya salamu. bẹ́ẹ̀ tí sálámà sí wọn àwọn náà dá sálámà padà sí mi anabi Muhammad. Thumma qaddamani Jibrilu. ńgbàjọ́ ya Jibrilu wá tún tì mí síwájú. Fasallaitu bi'ima rak'ataini ala millati Ibrahima. mo bá tún kíráka méjì pẹ̀lú wọn lórí ojú ọ̀nà ẹ̀sìn anabi Ibrahim yìí náà ni. Summa sa'adina ila samai thalitha. abatúgbé ní àjọ wa pa lóru kan òun náà ẹ wo anabi ààrẹ ni yorùbá anabi òru kan yìí náà ó tún di sámà ẹlẹ́kẹta. Fafatahul baba. wọ́n ṣílẹ̀kùn sánmà fún wa. Wa ra'aytu shaykhan wa shabban. ó ní mo rí àgbàlagbà kan mo ì tún rí ọ̀dọ́ kan. Fakultu man adhani ya Jibrilu Jibrilu. ìwọ̀n bí Jibrilu léèrè ní sámà ẹlẹ́kẹta tá a tún dé mo rí àgbàlagbà kan
mo sì rí ọ̀dọ́ kan mo ní wo Jìbìrìlù àwọn òtún làwọn méjèèjì. فقال هذان داود وسليمان. ọwọ́ ni Jìbìrìlù láwọn tó ń wò ni torí Dáúdà àti Sùlẹ́mánù ọmọ rẹ̀ nù ni. wàlàkàdé àtàyìnà Dáúdà irin sí fífọ́nù kan. wàlàkàdé àtàyìnà Dáúdà wa Sùlẹ́mánà ilma. wa qala alhamdulillahi alladhi faddalana ala kathirin min ibadil mu'minina. wa warisa Sulaymanu Dauda wa qala ya ayyuhan nasu ulimna mantika at-tayri wa utina min kulli shay'in inna hadha lahu al-fadlul mubin. ulimna mantika at-tayri wa utina min kulli shay'in inna hadha lahu al-fadlul mubin. wa ushira li Sulaymana junuduhu min al-jinni wal-insi wat-tayri fahum yuzauna. wa ushira li Sulaymana junuduhu min al-jinni wal-insi wat-tayri وهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. حتى إذا أتوا على واد النمل قالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم. ọ̀dà sinmi torí wọ́n tóbi ò ti mí ẹ̀ sinmi díẹ̀. فقال داود وسليمان فقلت من أتاني يا جبريل. ó ní ìwọ Jìbìrìlù àwọn làwọn eléyìí Jìbìrìlù wa ní ọ̀rọ̀ àwọn torí ni Dáúdà àti Sùlẹ́mánù nù. فندوت منهما. Ànábì nígbà tí Jìbìrìlù sọ bẹ́ẹ̀ mọ̀ wá súnmọ́ àwọn méjèèjì. فصليت بهما ركعتين على ملة إبراهيم. mo tún wá kíráka méjì pẹ̀lú Dáúdà àti Sùlẹ́mánà lójú ọ̀nà ẹ̀sìn Ànábì Ibrahima. وعن يمينه لوح. ọwọ́ ọ̀tún màláíkà náà wàhálà. وعن شماله شجرة عظيمة. ọwọ́ òsì màláíkà náà igi kan bẹ̀m̀bẹ̀ igi ńlá. فقلت من هذا يا جبريل. ìwà ń béèrè mọ́rùwọ̀ Jìbìrìlù ta ni eléyìí. قال هادم اللذات. Jìbìrìlù ní wa nẹ́bí ẹni torí yìí òun lẹni tí palẹ̀ ayé mọ́ ilé dùnú àti ìbàbẹ̀jẹ́ pátápátá ilé ẹ̀rín àbàbẹ̀jẹ́ yányán olówó àpamọ́lẹ́kùn bẹ̀ ọlọ́lá àpamọ́lẹ́kùn bẹ̀ àáfà àpamọ́lẹ́kùn bẹ̀ alágbára àpamọ́lẹ́kùn bẹ̀ ẹ wo bàbá wa Sàní jọ́kìnní àná ọ̀pamọ́lẹ́kùn ápù ni bàbá wa Sàní jẹ ẹ ráyìn tóní ẹ mú sokoléètì ẹ kú yányán. هذا هادم اللذات. ápù ni bàbá wa Sàní jẹ ápù ni bàbá wa Sàní jẹ tẹrù tí ń bà wá pé wọn hàn án lè mọ Nàìjíríà ẹ̀yin tẹ ẹsẹkùn lónìí tẹ ẹlẹdàmú Nàìjíríà sokoléètì ń bẹ nílẹ̀ fún yín ẹ mú ẹ yọ páp ẹ̀yin náà máa lọ bá a ti ń bá bọ ni. ثم إلى السماء الخامسة. à ń lọ pariwo àtinúbá àtúgbéra ìrìn àjò wa ó di sánmà ẹlẹ́ẹ̀karùn-ún. فرأيت نساء معلقات من شعورهن. adébítọ́ da ìgbà tá a di sánmà ẹlẹ́ẹ̀karùn-ún bàbá wa tọ́wọ̀ kálíjù a bá àwọn obìnrin tí wọ́n so irun wọn pọ̀ mọ́ra wọn. فقلت من هؤلاء. ìwọ́n béèrè mọ́lùwọ̀ Jìbìrìlù àwọn wo làwọn obìnrin eléyìí. قال هؤلاء النساء اللاتي
ó lọ ráwọn obìnrin tó ń wò yìí òun làwọn obìnrin kan tó ṣe pé. لا يغطينا شعورهن من الأجانب. òun làwọn obìnrin tí wọ́n máa sírun wọn lẹ̀ fọkùnrin tí èso kọ́ wọn ẹ wá wòye obìnrin tó bá wí láyé. ẹ wòye adélébọ̀ tí wọ́n sòrùn wọn pọ̀ mọ́ra wọn inú Jahannama. èmi kí n mọ wí bẹ́ẹ̀ o ń gbọ́ máa ṣe pé inú lékè ẹ̀ gẹ́gẹ́ àrí tí wọ́n máa sòrùn wa pọ̀ bàbá wí bẹ́ẹ̀ wọ́n tó tọkọ ẹ̀ pọ̀ náà wọ́n tó sọ́kọ̀ mọ́ tiẹ̀. torí tíra ní sọ̀rọ̀ ẹ wá wo ń tọ́da yé lónìí obìnrin yà wá lọ sinrun yà wá sí ilẹ̀ wá pati ọkọ rẹ̀ sì ń bẹ́ ń lé wọ́n máa ranjú mọ́ra àwọn àtòbìnrin olómi àtọkùnrin ọlọ́kùnrin ọlọ́run bu obìnrin míì ní àyà yóò àkọjú sọkọ ọlọ́kọ nígbà tí ń dọ́wọ́ aago mẹ́jọ àbọ̀ alẹ́ nu o ìyàrá sídà bí yàtí bá ní jẹ́ o alásàrì kò kí o magiribi kò kí o ń bẹ́ bí pati wọ́n pẹ́ àwọn jẹ́ àjẹranjú bàbá tọ̀hún náà ń bù pé ó jẹ́ ọ̀gbẹ́ lọlé ẹ wà àwọn obìnrin òsì. ثم سرنا إلى السماء السادسة. àtúwákú ó di sọ́mọ ẹlẹ́ẹ̀kẹ́ lórí ó di sọ́mọ ẹlẹ́ẹ̀kẹfà. فرأيت رجلا فقلت من هذا يا جبريل. ìgbà dé sọ́mọ ẹlẹ́ẹ̀kẹfà èmi ànábì Muhammad mo wá rí ọkùnrin kan káhálà àgbàlagbà ní. طويلا ó sì ga. كثير الشعر. irun eré ẹ̀ ó sì gèlètè. فقلت من هذا يا جبريل. ẹ wá ń bẹ̀rẹ̀ pé wọ́n Jibrilu tálẹ́nì. فقال هذا أخوك موسى. Jibrilu wá ní àná Musa ló ọmọ ìyá rẹ̀ Musa nù. فدنوت منه mo wá súnmọ́ Musa. وسلمت عليه. mo kí Musa. فرد علي السلام. Musa náà òun náà dá sálámà padà sí mi. وجعل يقول موسى ẹ wá wí báyìí. تزعم بنو إسرائيل. ó ní orí ìwà nẹ́bì àwọn Bani Israẹli tọ́lọ́run rìn mí ànẹ́bì Musa sí wọ́n máa ń rò pé. أني أكرم الخلق على الله. wọ́n máa ń rò pé mi Musa tọ́lọ́run rán sáwọn Bani Israẹli yìí àwọn Bani Israẹli máa ń rò pé mi mo lápẹ́lẹ́ jù nínú ẹ̀dá Ọlọ́run. وهذا أكرم مني على ربك. ọ̀rọ̀ wa rí ìwà nẹ́bì ìwọ tún wá lápẹ́lẹ́ jù mí lọ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀. ثم سرنا إلى السماء. ẹlẹ́kùn ọmọ Nàìjíríà àwa àfa ọlọ́mọ akéwù ọ̀gá lẹ́nu ṣẹ́ ẹ gbà fúnra yín ẹ̀já gbà fúnra wa ẹ wo Musa bó ti gbà fún nẹ́bì ẹ wo Dáwúdà àti Sùlẹ́mánà wọ́n gbà fún nẹ́bì ẹ wo Sàkáríyà àti Yàhyà wọ́n gbà fún nẹ́bì ẹ gbà fúnra yín ẹ̀yin tẹ́ bá lẹ̀ nígbà á sì lò yín pọ̀ mọ́ gbà tọ́ra gbà fáwọn aṣáájú la fi ń lò lọ́wọ́ báyìí ìgbà ló nígbà ń lò à ń lo tiwa lọ́wọ́ báyìí ni a gbà fún rẹ ni nígbà táwọn èdè bíi adé yà àwọn tí ń bẹ wájú àwọn wọn báyìí ni àwa ń fọlá àwọn bẹ lọ́run pé Ọlọ́run wọ́n sà wọlé àfa yìí Ọlọ́run sèmi náà báyìí Ọlọ́run wọlé àfa báyìí bá a ti sẹ́nu Ọlọ́run sì gbà ẹ̀yin tẹ́ bá wà lẹ̀ ní gbà ẹ̀ ní kúrú ẹ̀ sì ní ga. وهذا أكرم مني على ربك. àná Musa ní ọlápẹ̀lẹ́ jù mí lọ lọ́dọ̀ Ọlọ́run. ثم سرنا إلى السماء السابعة. adébí àdúrà àwa arìn títí àwa dé sẹ́mẹ̀ lẹ́ẹ̀kejì àfàgbọ́dà tó. ورأيت آدم. ọlọ́mọ alùbáríkà ni wọ́n bí fata ọlọ́wọ́n wọlé wa bá wa táwa kàlítù yọ wọlé tí wọ́n ti rí láyé táwọn ò tí ì rí nítorí bá ń fẹ́ Ọlọ́run ó ṣe fún ọ. آمين. lọ́jọ́ kọlẹ̀ àwa débẹ̀ sẹ́mẹ̀ lẹ́ẹ̀keje. ورأيت آدم. àwa ara nabi Adama wa allama Adama al-asma'a kullaha. وعلم آدم الأسماء كلها thumma aradahum ala al-malaika. ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. kò tó bẹ́ẹ̀ sàkí òjò lè kò tó bẹ́ẹ̀ kó kejì alẹ́ bẹ́ẹ̀ sàkí kọ́ àtọ̀ra. ọdún mọ̀ wàrà nẹ́bí Adama. وبيت المعمور.
ní Baitul Ma'muri lọ́hùn. fatarakani jibirilu. onígbàtà ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. anabi nígbàtà adísàmẹ́lẹ̀ keje ní Baitul Ma'muri ipa Jibirilu ọ̀ka mọ́ òfin mi lẹ̀. hatta intahaitu ila hijabil fardaniyati. títí mo fi débi tí àfa kò sí nǹkan kan mọ́ àfọlọ́hún. la asimahu arakatan. anabi nígbà mọ́dọ́hún ìgbọ́ nǹkan kan mọ́ nǹkan kan ọ̀kọ́lù nǹkan kan dáadáa ibi tọ́lọ́hún wà nù nǹkan kan ọ̀kọ́lù nǹkan kan la asimahu harakatan ìgbọ́ nǹkan kan. fanu. Jibirilu ọ̀hún ti padà ó ti lọ dúró ọlọ́run lè débi tọ́lọ́hún àmọ́ ọ̀nà nu anabi ni mo débẹ̀ yìí gbọ́n kankan kò sí ẹ káàsán ìgbà òlùgbà àwo òlùàwo anabi ni mo wá èmi náà dúró. fanudi itu ya ahamada. la ilaha illallah anabi ni n bá gbọ́ tí wọ́n pè mí pé ya ahamada ase antal musamma ahamada wa muhammada. antal musamma ahamada wa muhammada. sallallahu alayhi wa sallam. antal ladhi sharufa.